èèwọ̀ ni. Hadith number 537 nínú Sahih Muslim. Hadith number 537 ni mo fẹ́ kà yìí. Atọ́ ibn Yasari tábìí ni kìí ṣe sàhábà. N tá ń pè ní tábìí ni pé àwọn tí ó ṣe pé ní wọn bá nábì láyé àmọ́ wọ́n bá àwọn sàábé ànábì. So tábìí nù. Lára àwọn ni Atọ́ ibn Yasari, sàábé wo ló wá gbọ́rọ̀ yìí lẹ́nu rẹ̀? Mu'awiya ibn al-Hakam as-Sulami yìí. Ó gbọ́ lẹ́nu sàábé tọ́rọ̀ náà ń ṣẹ̀ sí gangan tó ń kó kọ rẹ̀ ní Mu'awiya ọmọ Hakam. Ó ní bayna sàábà yìí wá ń sọ wípé ńjọ́ kan ana usalli ma'a rasulillahi sallallahu alayhi wa sallam. Oníjọ́ kan mo wà pẹ̀lú òjíṣẹ́ Ọlọ́run à ń kírun lọ́wọ́. Id atọ́sa rajulun minal qawmi. Ó lẹ́nìkan wá sí lórí irun. Òsìnù fakultu gẹ́gẹ́ bí àláàdà àwọn Lárúbáwá. Ó ní mo wá wípé yarhamukallah. Bí ìgbà táwọn náà bá sọ pé bless you fẹ́ni tó sí pé Ọlọ́run ó kẹ́ ọ. Faramani al-qawm bi absarihim. Ó ní gbogbo kálukú bá da ojúbò òun lórí irun náà bá da ojúbò òun. Ojú kálukú wá sí ọ̀dọ̀ òun. Fakultu wá sukila ummiya. Ló bá sọ pé mo kú o. Má ṣàlùkùn kí ló ṣe yín? Orí ìrun ló wà o tó ti ń sọ pé wá sukila ummiya mo kú o. Kí ló wá ṣe gbogbo yín báyìí tẹ́ ń wò mí? Ni tanzuruna ilayya. Kí ló ṣe yín? Ẹ̀dẹ̀ dojúbò mi. Ìyẹn sí mo kí. Ẹ̀dẹ̀ wá ń wò mí. Faja'alu yadribuna bi aydihim ala afkhadihim. Ní kálukú bá ń fọwọ́ ka ìtàn báyìí. Falamma ra'aytuhum yusammitunani. Olóhùn wá nọ́tìsì pé ó dà pé wọ́n ń sọ fún un pé kó ń dákẹ́ ni lakinni sakattu. Ó nígbà náà lòun tó wá ṣe kéde o. Lòun wá wò pé yẹn dákẹ́ fáwọn ará bíi ìmọ̀ tó ṣe wọ́n ní ìsìn. Falamma salla Rasulullahi sallallahu alayhi wa sallam. Onígbà Ànábì wa sálámà tó kírun tán. Ẹ máa share program yìí o. Fabi abi uwa wa ummi. Ó ní mo fi bàbá mi tó bí mi búra, ìṣesí Lárúbáwá okunu. Mo fi ìyá mi búra. Ma ra'aytu mu'alliman qablahu wa ba'dahu ahsana ta'liman minhu. Ó ní láti jó òun ti délé ayé. Òun ò rí olùkọ́ni tó mọ̀yàn ọkọ́ tó dàbí tànẹ́bì yìí. Òun ò tí ì rí olùkọ́ni bíi tiẹ̀ rí. Lẹ́yìn tó tún lọ́gán òun ò rí irú tiẹ̀. Òun rò kóun lè rí irú tiẹ̀ mọ́ láéláé. Ahsana ta'liman. Olómàmọ̀ èèyàn dálẹ́kọ̀ọ́ o. Ó ní máa kàárà ní wala darabani wala shatamani. Ó ní kò kàárà òun. Kí ni túmọ̀ rẹ̀? Ìyẹn ni pé kò lejú mọ́ òun. Báwọn ṣe sálámọ̀ tán. Òun ojú Ànábì ojú òun kò lejú mọ́ òun. Kò lù ún. Kò fọ́hun létí. Kódà kò bú òun. Kò fẹnu ṣáátà òun. Kódà Ànábì wá sọ pé inna hadhihi as-salat la yasluhu fiha shay'un min kalami an-nas. Innama huwa at-tasbihu wat-takbiru wa qira'atu al-Qur'an. Olóhùn tútù l'Ànábì wọ́n sọ̀rọ̀ ẹ pé sallallahu alayhi wa sallam. Ó lọ ní ìrun tá a máa ń kí yìí kò dáa ká tún máa ṣe nǹkan kan míì lórí ìrun yẹn. Kò dáa ká máa ṣe nǹkan míì lórí ìrun yẹn tó jọ mọ́ bí à ń sọ̀rọ̀. In tí ó máa tẹnu wa jáde lórí ìrun tá a máa ń kí yẹn òun náà ni ìmọ̀ afọlọ́hun ọba mọ́, gbólóhùn tó fọlọ́hun mọ́, Allahu akíbárú àti kákááyà àlùkùránì. Ó ní tá a bá ti yọ owó mẹ́tẹ̀ẹ̀ta yìí kò tún sí ń tá a gbọ́dọ̀ sọ jáde lẹ́nu lórí ìrun yìí. Ó ní tánà bí fún un sallallahu alayhi wa sallam. Aw kama qala rasulullah. Ó tún fi kún pé tóun ò bá tiẹ̀ rí wí bó ti pè àmọ́ tó sọnù. Qultu. Ó ní mi wá dúró
mo ti wá rí pé mo ní láti mọ ìmọ̀ sí lórí ẹ̀sìn yìí ó ní mo wá béèrè pé torí òjíṣẹ́ Ọlọ́run ya Rasulallah inni hadisu adin bijahiliyatin wa qad jaa Allahu bil islami wa inna minna rijalan ya'tuna al-kuhan. Ó ní mo ṣẹ̀ṣẹ̀ wọnú ìsìlámù níjọ́ tí mi ò tí ì wọnú ìsìlámù ó láwọn ìṣesí kan tá a máa ń ṣe. Mo wá fẹ́ mọ̀ pé nísìnyí tí ìsìlámù ti wá dé yìí ǹjẹ́ a lẹ́tọ̀ọ́ láti sì máa ṣe àwọn nǹkan yẹn tó jẹ́ àwọn ìṣesí àti ìgbà tá a ti wọnú ẹ̀sìn àbí a lè ṣe mọ́. Kó má di pé ìlọ máa ṣe tí wọ́n máa wá kọ ẹ̀ṣẹ̀ lẹ̀ fún mi. Ṣàlàyé ẹ̀ fún mi dáadáa kó yé mi o. Ó ní ìrẹ òjíṣẹ́ Ọlọ́run máa gbọ́ ení ni pé tí wọ́n náà ń gbọ́ ò máa gbọ́ ò ení ni pé àwọn èèyàn kan ń bẹ láàárín wa ya'tuna al-kuhan wọ́n máa ń lọ sọ́dọ̀ àwọn oníwòmípè wọ́n máa ń lọ sọ́dọ̀ àwọn oníwòǹpè àwọn oníjó oníwòǹpè àwọn tí ń fi àlìjọ̀nú ríran àwọn tí ń lo àlìjọ̀nú fi woṣẹ́ àwọn tí ń fi àlìjọ̀nú báyìí sọ̀rọ̀ tó ṣe pé ní àwọn nìkan ni wọ́n láǹfààní àti rí jínù látara pé bóyá wọ́n létí rò sójú tí wọ́n bá mú ẹyẹ kàró ojú ẹyẹ kàró ìpín ojú ajá ìpín ojú ẹṣin àtàwọn nǹkan kan tí wọ́n bá àràkà rẹ̀ papọ̀ wọ́n á lọ mọ́ iní tìró tíyàn bá lé sójú yóò máa rí àwọn ẹbọra ẹlòmíì gbẹ́rẹ́ ni ó lọ ṣe wọn a máa lo tanátaná kòkòrò kan ní jẹ́ bẹ́ẹ̀ kòkòrò tanátaná ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnì wọn á sí ìsàlẹ̀ ojú bí wọn bá lò náà yóò máa rí àwọn nǹkan. Àwọn èèyàn kan wá ń bẹ àwọn agbára yìí àwọn ti wá ìmísù àtọ́ pé omi lẹ́ni yóò fi bọ́jú wọ́n ó fi omi bọ́ ojú ajá onírú omi tí wọ́n lò omi yẹn yóò gbé sínú báàfù yóò máa wá fi bọ́jú láràárọ̀ yóò máa rí nǹkan. Àwọn tí wọ́n láǹfààní àti máa rí jínù àǹjọ̀nú máa wá sọ̀rọ̀ fún wọn àwọn máa wá sọ̀rọ̀ fún èèyàn àwọn yẹn là ń pè ní kuhan. Ó ní àwọn èèyàn kan láàrin wa wọ́n máa ń lọ sọ́dọ̀ àwọn wọ̀nyí. In tó fẹ́ mọ̀ náà ni pé ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ kí èmi náà sì máa ṣe kí ni o sì máa lọ sọ́dọ̀ wọn ó túmọ̀ sí tárákùnrin yìí máa ń lọ ó sì mọ̀ báwọn ẹlòmíín náà ṣe kí ni wọ́n ń lọ kí lànàbí wá wí fálá táàtì ìm ànábì ní ìwọ má máa lọ bá rú àwọn èèyàn bẹ́ẹ̀. Ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ yẹn bá wa náà wí gbogbo wa yìí láàgbọ́dọ̀ lọ sí ọ̀dọ̀ irú àwọn èèyàn bẹ́ẹ̀ in tí wọ́n ń pè ní àràmù nìyẹn. Ànábì ti kọ́ ó ti fagilé báàbù yẹn sọ̀rọ̀ lórí ẹ̀ mọ́. Qala wa minna rijalun yatatayyarun ó láwọn èèyàn kan tún bẹ láàrin wa ò ìrẹ́ òjíṣẹ́ Ọlọ́run àwọn eléyìí ẹyẹ ni wọ́n ó túlẹ̀ kó fò fífò ẹyẹ yóò máa wá nítumọ̀ ibi tẹ́yẹ yẹn bá gbà yóò máa nítumọ̀ sí wọn pé a òsì ló gbà a ọ̀tún ló gbà ó ti ní tó túmọ̀ sí lọ́dọ̀ wọn. Kí l'Ànábì wá wí sallallahu alaihi wasallam ó ní dhaka shay'un yajidunahu fi sudurihim fala yasudannakum qala ibnu Sabbah fala yasudannakum. Wọ́n ní Ànábì wá ní àwọn yẹn àdìọ́kàn ọkàn wọn tí wọ́n ní sí ẹyẹ tó fò ló ń dà wọ́n láàmú. Ibi ẹyẹ bá gbà nígbà tẹ́yẹ ń fò lọ kò ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ayé wọn àmọ́ nítorí pé wọ́n ti ní ìgbàgbọ́ kan nú ọkàn wọn sí nǹkan yẹn. Àmọ́ ẹ gbọ́dọ̀ jẹ́ kí irú rẹ̀ kó máa dá yín padà níbi ìrìn àjò tẹ́ ẹ fẹ́ lọ.
ẹ má jẹ́ kí ìrìn fífò ẹyẹ ẹ má jẹ́ ó darí ìrìn ayé yín. Ó ní mo tó wá sọ pé ètò ó tún kú o ilé òjíṣẹ́ Ọlọ́run. Wa minna rijalun yaqtun. Àwọn èèyàn kan bẹ láàrin wa, àwọn máa tẹ yẹ̀pẹ̀ láti fi sọ̀rọ̀ fún èèyàn. Wọ́n á máa fi yẹ̀pẹ̀, wọ́n á tẹ̀ báyìí, ó ti ní bí wọ́n ṣe ń ṣe, àwọn wọn máa sọ̀rọ̀ fún èèyàn ó sì máa bá bẹ́ẹ̀. Ṣé ẹ mọ̀ pé ó túmọ̀ sí pé àwọn eléyìí wọn sí lábẹ́ Quran tó kọ́kọ́ dárúkọ àwọn tí ń ṣe kíni? Àwọn onímọ̀ pè ní Quran, àwọn tí ń lo àǹjọ̀nú. Ṣé ẹ mọ̀ pé tó bá jẹ́ pé àwọn tí ń tẹ yẹ̀pẹ̀ tó wí yìí wọ́n ń bẹ lábẹ́ Quran, ọkùnrin yóò tún ní dá eléyìí ṣe kíni o, kò ní dá wí. Ó túmọ̀ sí pé àwọn eléyìí ò sí lọ́ndà Quran, àwọn tí ń lo àǹjọ̀nú tànẹ́bì fagilé. Ó wá fẹ́ mọ ìdájọ́ tí wọn. Kí l'Ànábì Muhammad wá wí sallallahu alaihi wasallam? Ànábì ní kana nabiyyun minal anbiya yaquttu faman wafaqa khattahu fadhaka. Ó ní ànábì Ọlọ́run kan náà nínú àwọn ànábì, òun náà a máa tẹ yẹ̀pẹ̀. Ó gbọ́ dáadáa, ànábì Ọlọ́run kan nínú àwọn ànábì Ọlọ́run a máa tẹ yẹ̀pẹ̀. Ẹnikẹ́ni tó bá wá ṣe kò ń gẹ́ iyẹ̀pẹ̀ títẹ̀ irú tànábì yẹn fàdákà, a jẹ́ wípé irú rẹ̀ lẹ́tọ̀ọ́. A lè sọ pé fàdákà tó wí ni pé fàdákà ní pé a jẹ́ pé ó fi jọ ànábì yẹn. Mọ̀fùhùmù ẹ̀ náà ni pé torí pé àwọn tọkùnrin yìí dákọ̀ pé wọ́n ń tẹ yẹ̀pẹ̀ yìí, àmọ́ bóyá mùsùlùmí ni wọ́n, bóyá wọ́n ń ṣe mùsùlùmí. Ó kọ̀ ṣáà sọ pé àwọn èèyàn kan bẹ láàrin wa tí wọ́n ń ṣe kí ni. Akrabul mana náà ni pé ká gbà wípé fàdákà, ẹni bá ṣe kò ń gẹ irú títẹ yẹ̀pẹ̀ tànábì yẹn fàdákà, a jẹ́ wípé ìmọ̀ ànábì yẹn náà ló ṣe kí ni o náà nílò. Nínú àdísì yìí ànábì Muhammad ti jẹ́ àmọ̀ wípé sallallahu alaihi wasallam pé tó ìmọ̀ tẹ yẹ̀pẹ̀ ó ti ní ṣe pẹ̀lú ìkànnà àwọn ànábì Ọlọ́run, kò wá dákọ̀ ànábì tó jẹ́ nínú àdísì eléyìí. Ìbéèrè tí ó wá tẹ̀lé ni pé ta l'ànábì yẹn? A fẹ́ mọ̀, ṣẹ́yìn náà fẹ́ mọ̀, àbẹ́ ẹ̀ nídìí láti mọ ànábì yẹn. Tẹ́ ẹ bá fẹ́ mọ̀ ẹ máa type yes pé ta l'ànábì yẹn. Evidence wo ló sì wà tá a fi rinlẹ̀ pé ànábì báyìí nínú àdísì? Gbogbo ẹni bá fẹ́ mọ̀ kó máa type yes, ta l'ànábì yẹn? Who is that prophet? Tá ànábì rí fáàsì sallallahu alaihi wasallam. Tá ànábì Muhammad sọ wípé ìmọ̀ tẹ yẹ̀pẹ̀ náà àwọn ànábì Ọlọ́run. Gbogbo ẹni bá fẹ́ mọ̀ kó máa type yes. A fẹ́ mọ̀, ẹ máa type yes tó àìpẹ́ ẹ fẹ́ mọ̀. Gbogbo ẹni bá fẹ́ mọ̀ kó máa type yes. Ta l'ànábì yẹn? Aha, àti rí yes. Àwọn yẹn ti ń type yes. Wọ́n náà fẹ́ mọ̀ ànábì yẹn. Àwọn kan tẹ̀ tí ń kọ́ pé ànábì báyìí ni. Nínú àdísì náà láti tún fà á yọ wá láti mọ̀ wípé ànábì báyìí ni. Àdísì kan bẹ inú Sọ̀híhù Ibnu Hibban. Sọ̀híhù Ibnu Hibban. Ibẹ̀ l'Ànábì Muhammad ti ṣàlàyé fún wa sallallahu alaihi wasallam pé ànábì Idris wa awwalu man qatta bil qalam. Pé ẹni tó kọ́kọ́ tẹ yẹ̀pẹ̀ pẹ̀lú à ń lo gègé ní máa ń lò. Òun náà ni ànábì wo ni o? Ànábì Idris. Wa awwalu man qatta, kò sọ pé kátàbà. Yuktabu bil qalam wa yukattu bil qalam. Wa dhaka kattu la kitaba. Qala qatta la kataba. Ànábì ní ànábì Ọlọ́run tó kọ́kọ́ tẹ yẹ̀pẹ̀ tí ń lo kálámù fi kọ́, òun náà ni ànábì Idris. Ẹ bá nínú Sọ̀híhù Ibnu Hibban.
àfáà wa àgbà Al-Manawi nínú tírà àwọn tí wọ́n pè ní Faidul Qadir wọ́n tó bá ní tó sì fẹ́ jiyàn kọ́kọ́ lọ rà á ná Faidul Qadir bàbá wa Manawi ṣàlàyé àdìsí ó ní kàtọ̀ tánàbí wíńbẹ̀ yẹn o ó ní kataba wa nazara fi ilmi nujumi wal hisab ó ní ìtumọ̀ rẹ̀ náà ní wípé ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ sọ̀rọ̀ nípa ìmọ̀ ìràwọ̀ tó kọ́kọ́ fi ìràwọ̀ ń sọ̀rọ̀ fún aráyé tó kọ́kọ́ ṣe hisab ó l'Ànábì Idris ó ní ìtumọ̀ rẹ̀ nù Ànábì Idris alayhi salatu wassalam. Ẹ̀rí ìbéèrè tí ó wà tẹ̀lé ni pé man huwa Idris ta gan l'Ànábì Idris. Who is that prophet called Idris? I want to know him. Ó ní láti jẹ́ ká mọ̀. Ìmọ̀ dáadáa náà látún fi lágbọ́yé history of geomancy. Wọ́n ní Ọlọ́run bá ń sọ ọ̀rọ̀ rẹ̀ fún wa nínú Al-Qur'ani. Ọlọ́run bá ní nínú Suratu Maryama aya 56-57 ìyẹn Quran chapter 19 verse 56 and 57. Wadhkur fil kitabi Idrisa innahu kana siddiqan nabiyyan wa rafa'nahu makanan aliyya. ما شاء الله. بسم الله الرحمن ما شاء الله. واذكر في الكتاب إدريس إنه كان صديقا نبيا ورفعناه مكانا عليا. Ọlọ́run bá ní rẹ̀ Ànábì Muhammad wadhkur fil kitabi nínú Kùránì ta fún ẹ yìí èèyàn kan wà ó gbọ́dọ̀ dákọ rẹ̀ ó gbọ́dọ̀ sọ̀rọ̀ rẹ̀ fáráyé o. Idrisa ló kọ rẹ̀ innahu kana siddiqan. Ó ní Idrisa yóò siddiqan òdodo ní máa ń sọ gbogbo ọ̀rọ̀ rẹ̀ pátápátá òdodo ní nàbí ìyàwó tó wá jà nàbí àwọn Ọlọ́run. Ó wá ní wa rafa'nahu makanan aliyya. Ó la wá gbé Idrisa gbé ga lọ sí ààyè tó ga. Àwọn ọ̀rọ̀ kan bẹ nípa Ànábì Idris tó ti di controversy tó wà controversial gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ànábì wa Isa Jesus Christ bó ṣe ní àwọn nǹkan kan tó wà controversial nípa rẹ̀. Àwọn ọ̀rọ̀ kan nípa Ànábì Idris náà ó ṣe kí ni ó wà controversial. Irú wa rafa'nahu makanan aliyya ẹnu àwọn àfọ́ òkò lórí ẹ̀. Àwọn kan ló gun sánmọ̀ yẹn lọ gangan ni. Àwọn kan ní rárá ráfù yẹn ráfù wípé Ọlọ́run bá fún un nípò ni ó fún un nípò ipò òsì míì ní pé yẹn wọnú sánmọ̀ lọ. So àmọ́ yìí tí àwa fara mọ́ òun náà ní ká gbà wípé ipò lọ́lọ́wọ́n bá mìíní kì í ṣe pé ó gun sánmọ̀ lọ. Bàbá wa Ibn Kathir àwọn ń ṣàlàyé nínú tírà àwọn Al-Bidaya wa Nihaya wọ́n ní wa kana awwala bani Adam utiya nubuwata ba'da Adam wa Shis alayhi salam. Ó ní Idrisa o ó ní òun ni ó tún jẹ́ ànábì Ọlọ́run lẹ́yìn Adam àti Shitu. Ànábì Ọlọ́run kan ní jẹ́ Shitu. Òun náà jẹ́ nínú àwọn ọmọ Adam. Ní ẹni tó tún wá jẹ́ ànábì Ọlọ́run lẹ́yìn Shitu Idrisa ni. Hafiz Ibn Kathir ṣàlàyé bẹ́ẹ̀ wípé Idrisa ni. Ibn Ishaq
tí máa ń kọ ìtàn tó ń kọ ìtàn gbogbo ayé láti orí Ádámù ló ti gbé ó pàtà ànábì ó bá dórí láti yàn gbé ìtàn látòrí ànábì Ádámù kó bá dórí ànábì Muhammad. Ibn Ishaq ni àkọ́kọ́ ẹni tó kọ́kọ́ kọ irú ìtàn bẹ́ẹ̀ nípasẹ̀ à ń wádìí àárín kiri. Wọ́n á ṣàlàyé nínú tírà rẹ̀ wípé adraka min ayati Ádámù salasami àti sana wa samani sinina. Ó ní Idris bá ànábì Ádámù láyé. Ó ló ṣe kí ni? Ó ló bá ànábì Ádámù láyé. Ádámù tó jẹ́ pé kì í ṣe pé direct ni ó bí Ìdírísà o, bí kí bàbá èèyàn wà kí yẹn tún dé bá nípasẹ̀ ẹ̀mí gígùn. Ó ní adraka min hayati, ó ní at least ó sì bá nínú ọdún orí Ádámù ó bá 308 years nínú ọdún orí Ádámù. Tó wá jẹ́ pé bẹ́ẹ̀ lórí á jẹ́ pé mi Ádámù gùn pọ̀. Nítorí pé àwọn kọ ìtọ̀kan ìtọ̀ wọ́n sọ fún wa pé ní Idrisa wúwa ibnu Yarid, wọ́n ní ọmọ Yárídì ni bàbá rẹ̀ ń jẹ́. Yárídù ni bàbá rẹ̀ ń jẹ́ Yárídù. Bàbá tó wá bí Yárídù ń jẹ́ Màláìlù. Bàbá tó bí Màláìlù ń jẹ́ Kẹ̀ínánù. Bàbá tó bí Kẹ̀ínánù ń jẹ́ Ànúṣù. Bàbá tó bí Ànúṣù ní Ṣíṣù, ànábì Ṣíṣù ẹ̀pẹ́ alayhi salam. Ṣíṣù wá jẹ́ ọmọ Ádámù. So eléyìí tí ó máa túmọ̀ sí pé ní láàrin Ádámù sí Idrisa iye bàbá mélòó la ní o? Ṣíṣù, Ànúṣù, Kẹ̀ínánù, Màláìlù, Yárídù, ó jẹ́ 5. Bàbá 5 ní ń bẹ láàrin Idrisa àti ànábì wa Ádámù alayhi salatu wassalam. Tá a bá lọ wọnú Tawratul Abariyya, àtàwọ́rá èyí tí wọ́n kọ lédè Hébérù, the Hebrew Torah, wọ́n dákọ Idrisa ń bẹ, àwọn Hanuk ni wọ́n pè níbẹ̀, Hanuk. Àmọ́ nínú Tarjumatul Arabiyya, Uknuk ni wọ́n pè níbẹ̀. In àwọn òyìnbó wá translate sí Enoch. Enoch, Idrisa ni wọ́n ń pè bẹ́ẹ̀, Enoch nínú Bíbélì, Enoch, ànábì Idrisa ní jẹ́ bẹ́ẹ̀. A wá lọ sínú Tarikhul Hukama'i, tírà kan ní jẹ́ bẹ́ẹ̀. Kó o tó lọ fẹ́ wá hájí wọ̀rọ̀ wa, àwọn tírà tí wàá rà pọ̀ o. Tarikhul Hukama'i wà á tún lọ rà á. Èmi ni o. Mukhtasaru Susuni, Mukhtasaru Az-Zuzani, al-musamma bil-muntakhabat al-multaqatat min kitab ahbar al-ulama bi ahbar al-hukama li Jamal ad-Din Abi al-Hasan Ali ibn Yusuf al-Qafti ma nasu. Nínú tírà yìí wọ́n sọ̀rọ̀ tó pọ̀ nípa Nabi Idris. Ọ̀rọ̀ náà pọ̀. Wọ́n mú wá, àwọn èèyàn kan sọ báyìí, àwọn èèyàn kan sọ báyìí, àwọn èèyàn kan sọ báyìí. A wá mú díẹ̀ wá ká tó tún lọ sínú tírà mi. Wọ́n láwọn èèyàn kan sọ yìí pé ulida bi Misra, pé Egypt ni wọ́n bí ànábì Idrisa sí. Wasamau Urimisa al-Aramisa. Wọ́n a máa pè ní Urumisa, ọ̀gá fún àwọn ìjọ Aramisa. Wa mawlidu bi Manfa, wọ́n bí sí àyè kan tí wọ́n ń pè ní Manfa. Wa qalu huwa bil Yunaniya Urmisa wa urriba bi Urmisa. Lédè Gíríkì wọ́n a máa pè ní Emis, lédè Greek lọ́dọ̀ àwọn Greek, Emis, Hermes. Lárúbáwá a máa pè ní Urmus. Wọ́n wá ní kí ni ìtumọ̀ rẹ̀ lọ́dọ̀ àwọn Yunan, lọ́dọ̀ àwọn Latin ni ìtumọ̀ rẹ̀ ní Utorid, Mercury. Wàkọ́lá àkàrúnà, àwọn míì tí wọ́n sọ wípé ismu bil Yunaniya Turmis, pé lédè àwọn Greek ni ó kọ rẹ̀ ní Turmisa.
wa huwa inda al-abraniyina àmọ́ lọ́dọ̀ àwọn Hébérù Hanuk wa urriba Ukhluq Inak lọ́dọ̀ wọn. wa sammahu Allahu azza wa jalla fi kitabihi al-arabiyyi al-mubin àmọ́ nígbà t'Ọlọ́run fẹ́ dákọ rẹ̀ fún wa nínú al-Qur'ani Ọlọ́run pè ní wadhikur في الكتاب إدريس إنه كان صديقا نبيا ورفعناه مكانا عليا. Al-Qur'ani ní Ìdírísà ní inú ìwé ti Qur'ani tó jẹ́ ìwé mímọ́ Ọlọ́run tí wọ́n kọ pẹ̀lú èdè Lárúbáwá. Wọ́n wá ní Ìdírísà ní ẹni tó kọ́ ní mímọ̀ nígbà ayé rẹ̀. Nínú ìwé ìtàn yìí wọ́n ní ó kọ́ ẹni tó kọ́ ní mímọ̀ ní Agisasimuna. Agisasimuna. Kí ni ìtumọ̀ Agisasimuna? Ìtumọ̀ rẹ̀ náà ni grandpa olóríire. Bàbá ẹni tó wá jẹ́ olóríire èèyàn. Bàbá olóríire. Ìtumọ̀ rẹ̀ ní Alijadu Sa'id. As-Sa'id Alijadu. Olóríire. Bàbá. Wọ́n ní ìtumọ̀ rẹ̀ nù. Wọ́n á tún máa wá pè é ní Oríìnì Sáání. Oríìnì ẹlẹ́ẹ̀kejì. Wọ́n wá ń pè Ìdírísà ní Oríìnì ẹlẹ́ẹ̀kẹta nínú èdè wọn. Wọ́n á tún sọ wípé Karaja Urmish min Misra wa Jabal Ardo Kullaha. Wọ́n ló padà wá kúrò ní Masari, ìyẹn Egypt. Ó wá káàkiri orílẹ̀ ayé láti lọ máa tan ìmọ̀ yìí ká. Wọ́n wá ní ó padà kò kú sájò. Wọ́n ní àdá ilé ìyá ó padà dé sí Misra. Wa rafa'ahu Allahu ilayhi bi'a. Kó wá tó di wípé àgbéga t'Ọlọ́run lòun ṣe fún Kùránì ìṣẹ̀lẹ̀. Wọ́n ní wa dhaka ba'da sanataini wa thamanina sana min umri. Wọ́n ló ti wọ 82 years nígbà náà. Wa qalat firqatun ukhra. Àwọn ìjọ míì táwọn náà tún pa ìtàn Ìdírísà inú Tarikhul Hukama yìí náà ní táwọn sọ ni pé inna Ìdírísà ulida bi Babil. Wọ́n ní Babylon ni wọ́n bí sí ní Mesopotamia ní agbègbè Iraq. Wọ́n níbẹ̀ ni wọ́n bí Ìdírísà sí. Wa bi an-nasha'a. Wọ́n níbẹ̀ ló sì dàgbà sí. Wa innahu akhadha fi awwali umri bi ilmi Shitha bun Adam. Ìmọ̀ tí Ànábì wa Ṣítù tóun ní ìmọ̀ yẹn ló pàṣì sí ara Ìdírísà. Wọ́wọ́ jádujàdi. Ìdírísà jẹ́ ọmọ fún Ànábì Ṣítù. Tá a bá lọ wọnú tírà àfáà Sharastani tá ń pè ní Al-Milal wa Nihal. Sharastani wá ṣàlàyé bẹ́ẹ̀ pé Agisasimun tí àwọn ará Masari kọ́lẹ̀ tí wọ́n sọ pé òun làáfáà tó kọ́ Ìdírísà ń kéwú. Wọ́n ní wà Ṣítù. Ó ní Ṣítù ni wọ́n mìíní pẹ̀lú Agisasimuna tí wọ́n pè ó kọ àfáà rẹ̀. Ó ní Ṣítù ni. Ṣẹ́ni pé tírà mi tuntun dá sọ̀rọ̀ yẹn bẹ̀ yẹn. Kitabul Milal wa Nihal mo ní. Àfáà Sharastani ló kọ́. Walamma kabira Idris آتاه الله النبوة فنهى المفسدين من بني آدم عن مخالفتهم شريعة آدم وشيت. Wọ́n wá nígbà tó di wípé Ìdírísà ó di wípé ó dàgbà díẹ̀ lọ́dún orí. Ọlọ́run wá sọ di ànábì. Ó fún ní nùbúwà. Ó di wípé ó ń gba mẹ́sẹ̀jì lọ́dọ̀ Ọlọ́run. Ìgbà yẹn yín wá bẹ̀rẹ̀ sí ní kọ ìwà àbàjẹ́ fún àwọn tí ń ṣèbàjẹ́ lórílẹ̀. Ó ń sọ fún aráyé wípé ṣẹ̀ríà ìlànà ẹ̀sìn ti Ádámù àti Ṣítù nìkan máa tẹ̀lé. Fa àtọ́ àwù akọlù wa khalafahu julluhum. Àwọn èèyàn díẹ̀ wọ́n gbọ́ tiẹ̀. Àwọn èèyàn púpọ̀ wọ́n gbọ́ tiẹ̀. Fa nawa rilata anhum wa amara man ata'ahu minhum bidhalik. Ó wá pinnu láti fi ìlú náà lẹ̀. Ìyẹn Bábílọ́ọ̀nù ni láti máa lọ sí ìlú bòmí. Kí là ń pè yẹn? Kí ló fẹ́ ṣeun? Ìjìra. Ǹgbà tó wá sọ̀rọ̀ ìjìra fún wọn, kọ́ọ̀lù láwù, wọ́n á dá lóhùn wípé
fàáyìn najidu idha ra'anna misla Bábíl tá a bá kúrò nílùú wa yìí tá a tẹ̀lé ẹ níbo la ti fẹ́ rí irú Bábílà. Bábílà lédè Síríàníyà lédè Síríà ìtumọ̀ rẹ̀ náà ni náàrù odò ní jẹ́ Bábílà. Pé yàní tí wọ́n ń sọ náà ni pé tá a bá tẹ̀lé ẹ tá a fìlú wálẹ̀ ibo láti tún rí irú Díjílà àti Furat odò méjì kan tó jẹ́ odò ńlá tí wọ́n fi ń sọ̀rọ̀ ajé ní Asia Minor ọjọ́ odò méjì ni River Euphrates àti River Mesopotamia bí Tigris dẹ̀ ni wọ́n ń pè méjì náà ni Dájílà àti Furat odò méjì náà ni wọ́n ní. Wọ́n wá béèrè pé níbo làwọn ó ti pàdé irú odò táwọn bá kó ń lu yìí fàkọọlà ó wá dá wọn lóhùn ní ìdá àjẹdìnà lílà rọzákà náà gẹ̀ẹ́ra o tó bá yẹ pé torí tọ́lọ́hún la fi fìlú lẹ̀ tá a bá lọ wàláhì Ọlọ́run ó ṣèmí fún wa. Fàkàràjà wàkàràjù wàsáàrù ilà àǹwáfà àdàlì ìkìlìm alladhi summiya Bábílíyùn. Wọ́n wá kó nílùú wọn wá rìnrìn àjò wọ́n wá rìn títí wọ́n wá dé agbègbè kan tí wọ́n pè ní Bábílíyùn. Wọ́n pe orúkọ àwọn fúnra wọn ni wọ́n sọ ní Bábílíyùn nítorí pé èdè wọn ìgbà tí wọ́n dé ìlú tí wọ́n dé wọ́n rí odò kan odò yẹn là ń pè ní Nile lẹ́ni River Nile. Wọ́n wá ní ànábì Ìdírísà wá dúró síbi etí odò yẹn báyìí ó wá dúpẹ́ fọ́lọ́run ó wá kọjú sáwọn ọmọ lẹ́yìn rẹ̀ wọ́n wá ní Bábílíyùn ó ní ẹ wò ó odò rẹ o ìtumọ̀ Bábíl odò ní jẹ́bẹ̀ pé ẹ wò ó odò tó tún gbé odò tẹ́ ẹ ti ń bábọ̀ tó gbé mi ń lẹ́pàá pàdé yìí o yálà ìyá odò rẹ o. Ṣẹ̀rí báyìí ṣẹ̀rí pọ́lọ́hún ó padà ṣe ìmíì ó padà ṣe kí ni o ó padà ṣe fún wa. So ìtàn yìí fi rinlẹ̀ wípé Bábílà àti Mesopotamia ní Iraq ni wọ́n ti kúrò kan tó wá sí Egypt wọ́n wá tẹ̀bẹ̀dó. Àwọn onítàn yìí ní jọ́ tí wọ́n débẹ̀ wọ́n ní wọn bá ẹnì kankan tí ń gbé gbogbo Mísírà yàtọ̀ sí pé wọ́n rí odò wọn rí èèyàn kankan bẹ̀. Ànábì Ìdírísà àtàwọn tó kú lẹ́yìn àwọn ni wọ́n tẹ Egypt àwọn ni wọ́n tẹ̀ dó. Tí wọ́n bá níyàn tẹ̀ ìlú dó ìyẹn náà ni pé àwọn tó kọ́kọ́ débẹ̀ tí wọ́n kọ́ ilé tí wọ́n sì fi ibẹ̀ ṣe ibùgbé yàtọ̀ sẹ́ni ó kọjá ń bẹ̀ tó rìnrìn àjò lọ. Inú àwọn àkọsílẹ̀ eléyìí fi hàn wá pé ní ànábì Ìdírísà àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ àwọn ni wọ́n tẹ Egypt àwọn ni wọ́n tẹ̀dó àwọn ni wọ́n sọ̀bẹ̀ gbọ́gbébẹ̀. Wọ́n wá ní èdè tí aráyé ń sọ ńjọ́ náà iye languages tó wà láyé ó jẹ́ 72 níjọ́ náà 72 languages ní gbogbo ayé. Eléyìí tí ó máa tún ẹwọlé ní nísìn ní Nàìjíríà yìí lásán language tá a fàyọ ní Nàìjíríà ó wọ 200. Afẹ́wọ̀ 200 ní language tá a máa yọ nínú Nàìjíríà nìkan. Èdè tá a yọ nínú ayé lẹ́ni a lé 1000 ní èdè oríṣiríṣiríṣi àmọ́ ńjọ́ náà èdè tó wà ní gbogbo ayé kò ju 72 lọ isnatain wa sab'in 72. Wọ́n wá ní gbogbo èdè yìí pátápátá allama Allahu azza wa jalla li yu'allima kulla firqatin minhum bilisani. Gbogbo languages yìí pátá lọ́lọ́run ní kí Ànábì Ìdírísà mọ̀ yóò gbọ́ yóò sì lè sọ nítorí kó lè bá a máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ ìmọ̀ fún àwọn ìran kankan tí ń bẹ lórí ilẹ̀ ayé. Ẹni tí ò bá gbédè ìlú kan ṣé yóò lóun fẹ́ kọ́ wọn lẹ́kọ̀ọ́. Ọlọ́run wá ní kó mọ ìmọ̀ yìí kó mọ èdè kó gbọ́ gbogbo èdè. Wọ́n wá ní Ànábì Ìdírísà arafa siyasata al-madaniyya òun ló wá ń kọ́ aráyé níbi a ti ń ṣe ètò àkóso ìlú. Tí ìlú bá wà àfi kẹ́ ìlú lórí ó wá ń fi civilization ó fi mọ aráyé níjọ́ náà. Wọ́n ní ó wá ṣe àgbékalẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí ní fi ìlú lọ́lẹ̀
àwọn ìlú tí bí ìlú kéréje tí ànábì Ìdírísà ṣe ìfilọ́lọ̀ rẹ̀ wọ́n ló jẹ́ 188 188. èyí tó kéré jù nínú ìlú tó tẹ̀dó ní Àrọ́hà yìí Turkey ló wà, àwọn ni wọ́n pè ní Osroin Kingdom of Edessa ní Turkey. èyí tó kéré jù nínú ìlú tí ànábì Ìdírísà tẹ̀dó lọ́dún náà. gbogbo ìlú tó lọ dálẹ̀ tó padà dálẹ̀ wọn ló jẹ́ 188. wà á lánà ohun uluma ìwà ń kọ́ aráyé ní mímọ̀. òun ni awwalu man istakhraja al-hikma wà ilma nujuma. òun lẹ́ni àkọ́kọ́ tó kọ́kọ́ ṣe ìpínlẹ̀ sáyẹ́ǹsì ìmọ̀ ìjìnlẹ̀ tó sì ń kọ́ aráyé ní ìmọ̀ nípa ìràwọ̀, ìmọ̀ nípa àwọn galaxy, ìmọ̀ nípa àwọn orbit, ìmọ̀ nípa planet, ìmọ̀ nípa àwọn asteroids. gbogbo àwọn ìmọ̀ yìí meteorology wọ́n là Nábì Ìdírísà lẹ́ni àkọ́kọ́ nínú ayé tó kọ́kọ́ mọ̀ tó sì ń kọ́ àwọn èèyàn. àfọ amawulọ́wọ́ asrar al-falak, ọlọ́run ní kó mọ gbogbo ti fún tẹ̀dọ̀ ìràwọ̀. wàtẹ̀ríkì ìbáwò, ìràwọ̀ mélòó ló wà nínú galaxy báyìí, ìràwọ̀ mélòó ní bẹ nínú gbogbo ẹ̀ ló mọ̀. wà náà kàtọ̀ ìtìmọ̀ al-kawakib fi, gbogbo ẹ̀ ló mọ̀ pátápátá. wà á fọ àmọ̀ àdáda sí ní wàlẹ̀ ìsà, ó mọ iye òǹkà bá ti ń ṣèṣirò ọdún, ànábì Ìdírísà lọ́lọ́run kọ́kọ́ fi mọ̀. bá ti ń ṣèṣirò oṣù, ànábì Ìdírísà lọ́lọ́run kọ́kọ́ fi mọ̀. bá ti ṣe ìsà látara ìràwọ̀, tá a máa sọ wípé ọmọ tó wà ní aláboyún ọkùnrin ni, lọ́nà tí ìsáàbù ọmọ tó wà ní aláboyún obìnrin ni, lọ́nà tí ìsáàbù ọmọ tó wà ní aláboyún méjì ni, lọ́nà tí ìsáàbù lágbájá nǹkan báyìí ló ṣe lánàá, nǹkan báyìí ló ṣe lánàá. lójú ìsáàbù ẹni tó kọ́kọ́ mọ̀ tó gbọ́ yí láyé ànábì Ìdírísà ni. ó ní wà lọ́wọ́ dáadáa tí kì í bá ṣe wípé ànábì ọlọ́run tọ́lọ́run fi ìmọ̀ yìí rán wá sínú ayé ni lẹ́mùtẹ́sí lilẹ̀kọ̀wá àti bistikira ayé ìlàdàlì, kò sẹ́ni tó lè ronú débi àwọn ìmọ̀ yẹn láyé. torí pé ìmọ̀ yẹn rí kò pọ́síbù kéèyàn sọ pé òun kọ̀ déédéé sùn, òun jí, òun bẹ̀rẹ̀ sí ní ronú débi ìmọ̀ yẹn tí ìbáṣepọ̀ ọlọ́run fúnra rẹ̀ ló ṣe kí ni ló sọ ìmọ̀ yẹn kalẹ̀, ó lè ronú débẹ̀. àwọn calculation tí ń bẹ nínú ìmọ̀ yẹn kì í ṣe tí yẹn máa ń sọ pé èmi kò imagine, nítorí pé à ń lò à ń calculate àbí ń sọ̀rọ̀ ó sì rí bẹ́ẹ̀. tó túmọ̀ sí pé ní ànábì ọlọ́run lódodo tí wọ́n wí lọ́lọ́run fi rán wá sínú ayé. wọ́n wá ní àwọn kan tó wá sọ yí pé àwọn kan tó wá ní jẹ̀mí al-ulum التي ظهرت قبل طوفان إنما صدرت عن ألمسا الأول الساكن بصعيد مصر العالى. wọ́n ní gbogbo ìmọ̀ tó ti ń bẹ ṣáájú kí ẹ̀kún omi Núhà tó ṣẹlẹ̀, gbogbo ìmọ̀ tí ń bẹ nínú ayé ànábì Ìdírísà ni ó jẹ́ orísun gbogbo ìmọ̀ náà. wọ́n ní ó gbé ní Upper Egypt, Misr al-Ala, Upper Egypt, wọ́n níbẹ̀ ló gbé. a ní Upper Egypt, a ní Lower Egypt. odò Nile yẹn náà ló di páàtì wọn sọ́tọ̀ọ̀tọ̀, àwọn tí ń gbé lókè odò, àwọn tí ń gbé nísàlẹ̀ odò. wọ́n á ní innahu awwala man takallama fil jawahir al-ulwiyya. wọ́n lá ànábì Ìdírísà òun làkọ́kọ́ ẹni tó kọ́kọ́ sọ̀rọ̀ nípa àwọn nǹkan tí ń rìn nínú sánmọ̀. a sọ̀rọ̀ nípa ìràwọ̀, nípa àwọn satellite planet tí ń káàkiri nínú sánmọ̀, wọ́n lá ànábì Ìdírísà ni. wal harakat nujumiyya wa awwalu man bana al-ayakila wa majjada Allah fiha. òun làkọ́kọ́ èèyàn láyé tó kọ́kọ́ kọ́ tẹ́ḿpìlì, ìwọ̀n ń sin lọ́hùn bẹ̀, ó ń sin lọ́hùn nínú tẹ́ḿpìlì tó kọ́. èyí tá a fi wé pé èèyàn kọ́ mọ́sálásí ànábì Ìdírísà ni. wọ́n tún wá ní owó awwalu man káàtó síyà, òun náà lẹ́ni àkọ́kọ́ káàtó síyà àbà tó kọ́kọ́ rán aṣọ nínú ayé, tí ń túmọ̀ sí pé ṣáájú gba tiẹ̀ aráyé ò tí ì gbọ́n ọgbọ́n àáránṣọ. ewé ni wọ́n máa fi bo ìhòòhò wọn, wọ́n lọ já ewé. orí ànábì Ìdírísà ló ti bẹ̀rẹ̀ pé a lè ṣe nǹkan báyìí, a lè ṣe nǹkan báyìí.
tó bẹ̀rẹ̀ sí ní ṣe táráyé wá ń kọ́ ó bẹ̀rẹ̀ sí ní introduce òwú ó introduce ìbọn ti rán tí ó fi di aṣọ bó ti ṣe papọ̀ tí wọ́n fi rán aṣọ ànábì Ìdírísà lọ́lọ́run fi rán. ẹ lọ wo bá a ti ń sìnkú lẹ́ni náà níjọ́ tí Kábílà pa Ábílà ṣó gbọ́n ọgbọ́n bí ó ti sìnkú kò gbọ́n bí ó ti sìn ọlọ́run rán nǹkankan ọlọ́run rán tó fi ṣó rẹ̀ pé báyìí ló ti ṣe kí ni o ló ti sin ẹyẹ lọ́lọ́run rán gùrà ẹyẹ lọ́lọ́run rán wá ẹyẹ méjì wọ́n wá gba ìkan pa kan ó wá gbẹ́lẹ̀ nígbò gbẹ́lẹ̀ ó wá gbé yìí tó pa ó wá gbé síbẹ̀ ó dá ẹ̀pẹ̀ bò ibẹ̀ ni Kábílà ti mọ bí ó ti sin àbúrò rẹ̀ tó pa gbogbo nǹkan tá à ń ṣe nínú ayé lénìí ọlọ́run máa fi ràn kankan wá sínú ayé lára yóò fi gbàbẹ̀ lajú ni wọ́n fi mọ̀ pé bá ti ṣe kinní rèé aṣọ là ń wọ̀ lé ní ìnísìn òun ni ìtàn sọ fún wa pé ànábì Ìdírísà lọ́lọ́run ṣe kíni lọ́lọ́run fi rán nígbà ẹnìkan bá wá ní kátẹyẹpẹ̀ mùjísà ànábì yẹn ni nítorí bẹ́ẹ̀ ńkọ́ ìlànà ànábì yẹn ti close ò ní wọṣọ náà mọ́ ó yẹ kí ìlànà yẹn náà close torí pé ànábì Ìdírísà la fi ká wọṣọ rán so ohun tó ń sọ ni wípé ìlànà káwọṣọ náà ànábì Ìdírísà lórí ẹ̀ ló ti pin kì í ṣe súnà ànábì tiwa má wọṣọ mẹ́rin o ní tó bá fi mú wọn tó ní ká pé iyẹ̀pẹ̀ títẹ̀ dànù pé ànábì Ìdírísà ó ti parí sórí tiẹ̀ ọlọ́run òfin ẹran ànábì tiwa aṣọ wíwọ̀ tó ń wọ̀ ànábì wo lọ́lọ́run fi rán wá sínú ayé ànábì Ìdírísà súnà yẹn náà kì í ṣe súnà ànábì wa ẹ close yẹ má wọṣọ máa lo ewé kó máa lọ ewé má dìkiri. sáà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kò mọ̀ wípé ṣé ànábì Muhammad kò mọ̀ tó bá fẹ́ close yẹ kò mọ̀ bí ó ti close yẹ ọ̀rọ̀ yẹ̀pẹ̀ títẹ̀ tí fi wọ́n rán aráyé létí pé ànábì ọlọ́run kan náà máa ṣe kí ni o a máa tẹ yẹ̀pẹ̀ ẹnikẹ́ni tó wá ṣe kò ń gẹ́ títẹ̀ yẹ̀pẹ̀ yẹn á jẹ́ pé bẹ́ẹ̀ náà lórí ànábì ò gbọ́ngbọ́n kó sọ pé àràmù ni ẹ̀yin lẹ wá gbọ́ngbọ́n rẹ̀ ẹ̀yin lẹ́yìn nímọ̀ tànábì lọ tẹ́kíwá ti ń ju tànábì Muhammad lọ tẹ́ ẹ fi wọ́n sọ wáráyé pé ẹni ẹ bá rí tó ń tẹ yẹ̀pẹ̀ káyínù ni sọ ẹ ti gbọ́n ẹ ti nímọ̀ ìmọ̀ tí ń ti ju tànábì Muhammad lọ́kọ̀ ẹ̀yin ti gbọ́n jà ànábì lọ tẹ́kíwá ti ń ti ju tànábì lọ ṣé ànábì ò gbọ́ngbọ́n kó káńsù ẹ̀ kó close ẹ̀ níjọ́ tí sàábà yẹn ń bi léèrè mọ̀fùwùmù lẹ́rọ pé sàábé tá ànábì bá sọ̀rọ̀ yẹn àgbọ́yẹ̀wò lẹ́rọ pé yóò gbé kú òun ẹ̀yìn ẹni tá ànábì sọ bẹ́ẹ̀ yẹn fún pé ìkíní tó béèrè ó ní kó má lọ ọbẹ̀ ìkejì tó béèrè ó ní kó má jẹ kó dáhùn padà ẹlẹ́ẹ̀kẹta tó wá béèrè tá ànábì wá sọ fún pé ànábì ọlọ́run kan náà máa tẹ yẹ̀pẹ̀ irú àgbọ́yẹ̀wò lẹ́rọ pé sàábà yẹn ó gbé lọlé ṣé irú àgbọ́yé tẹ̀yìn ń pe ẹni tí ń tẹ yẹ̀pẹ̀ lẹ́lẹ́bọ ni àbí àgbọ́yé tí ó mọ̀ wípé ọmọ ẹni yìí ìmọ̀ ànábì ọlọ́run kan ló ń lò èwo ni ó gbé lọ lẹ́nu méjèèjì ṣé yín tí yẹn gbé sórí lọ lé wípé ànábì ọlọ́run kan náà ṣé kò ní máa lọ́bẹ̀ ẹ̀yin wá dé lọ́sàn kan òru kan ẹ wá bẹ̀rẹ̀ sí ní kàfàrà gbogbo àwọn àfáà tí ń tẹ yẹ̀pẹ̀ pé kán má kírun lẹ́yìn àfáà tí bá ń tẹ yẹ̀pẹ̀ o ẹ má kírun lẹ́yìn wọn o báwo ni ìmánì ọmọlẹ́yìn ṣe máa ju tọ̀gá rẹ̀ lọ báwo ni àgbọ́yé ọmọlẹ́yìn ṣe máa ju tọ̀gá rẹ̀ lọ ànábì tọ́lọ́run rán sáyé kò wí bẹ́ẹ̀ kò sì pé ẹni tí ń tẹ yẹ̀pẹ̀ kò sọ́nà àdìsí náà pé ṣé bó ti bèrè ọ̀rọ̀ àwọn kòhánù lẹ́ẹ̀kan àwọn tí ń tẹ yẹ̀pẹ̀ náà kòhánù níwọ̀n ànábì ò wí bẹ́ẹ̀ ẹ̀yin wàá fẹ́ sọ̀rọ̀ tán bá ti bí lè rọ ìdájọ́ yẹ̀pẹ̀ báyìí ọ̀rọ̀ kòhánù lẹ́lọ́ mẹ́nubà ọ̀rọ̀ àwọn tí ń lo àjọ̀nú lẹ́lọ́ mẹ́nubà tán bá ti kí ni ìdájọ́ kòhánù àdìsù kòhánù kí ni ìdájọ́ yẹ̀pẹ̀ títẹ̀ àdìsù àwọn kòhánù lẹ́lọ́ mẹ́nubà tẹ́ ẹ sì rí yégéyégé tó hàn tó wà very obvious nínú àdìsù náà wípé kòhánù dúró lọ́tọ̀ àlẹ́dínà yakùtù ní àwọn tí ń tẹ yẹ̀pẹ̀ náà ṣe kí ni ó dúró lọ́tọ̀ ẹ rí bẹ́ẹ̀ àmọ́ torí ààbò sí tẹ ẹ fẹ́ ṣe ẹ wá jan àlẹ́dínà yakùtù ní àwọn tí ń tẹ yẹ̀pẹ̀ ẹ wá jan ìdájọ́ wọn pọ̀ mọ́ àwọn kòhánù táà nẹ́bí fagidé. ó
fàṣàtànà ọ̀nà sì jì síra wọn èèyàn tí ń ṣe calculation tó fi ń predict tó fi ń sọ̀rọ̀ ẹ lè gbé sẹ́gbẹ̀ ẹni tó yẹ pé agbára òkùnkùn ló ń lò kò jọra wọn ṣé bí calculation náà ni wọ́n ń ṣe fún yín nínú láàbù tẹ́ lọ tẹ́tí ni wọ́n bá yín ẹ̀fẹ́ ṣe àyẹ̀wò kíní kan ṣé calculation kan ni wọ́n ṣe ni gbogbo titration ni wọ́n ń ṣe nínú láàbù tán bá gba ẹ̀jẹ̀ wọ́n titrate ṣé calculation kan ni wọ́n ń ṣe ni gbogbo àyẹ̀wò tí yẹn ń lọ ṣe láyé yóò gbára calculation kọjá ìsáàbò wọnú ẹ̀ wọ́n á ṣèṣirò nọ́mbà náà ni wọ́n máa lò wọ́n ti wá gbé standard kalẹ̀ tí kíní tó bá ti lò sí 30 kíní kan kò nọ́mà tó wà ní 30 kíní kan sí 40 kíní kan nọ́mà tó bá ti ju 40 kíní kan lọ oko exactly bí fọ́múlà yẹn ṣe wà nínú ìmọ̀ yìí nìyẹn bó ti wà nínú ìmọ̀ yìí nìyẹn fọ́múlà ni wọ́n máa fún ẹ pé tó bá ti ṣe báyìí tó bá ti wà bìlò bíi síbì nǹkan báyìí ni kò sọ tó wà láàrin bíi síbì nǹkan báyìí ni kò sọ tó wà láàrin bíi síbì nǹkan báyìí gbogbo ẹ̀ ló ní fọ́múlà ẹ̀yin ò wá ní lọ tọ̀ àwọn tí ń kọ́ ìmọ̀ yìí lọ kẹ́ ẹ kọ́kọ́ kọ́ ná tí ní pé kẹ́ ẹ kàfàrà wọn kẹ́ ẹ pè wọ́n lẹ́lẹ́bọ kẹ́ ẹ pè wọ́n lọ́mọ ná. o sì ń nígbàgbọ́ sí àyẹ̀wò ti láàbù o pè yẹn lẹ́lẹ́bọ wọ́n sọ wọn pé jọba yìí níyàwó rẹ̀ ó bímọ o pè wọ́n lẹ́lẹ́bọ onípẹ́pẹ́ sí nítorí pé ìyẹn zọ́hìrù ni ìyẹn àfojúrí eléyìí tí ẹ̀pẹ̀ yẹn àfojúrí nígbà tó mọ̀ bó ló ti fojúrí ṣé ènìyàn máa ń fojúrí tí ó mọ̀ ní gbogbo calculation tí mo kọ kalẹ̀ nígbà tí ò yí ẹ tí language tí mo kọ́ lẹ̀ ò yí ẹ bí ẹni tí ò gbára chemistry kọjá ni tó wá rí ní chemistry tí ń kọ H2O plus NaCl tí ń kọ́ lójú wọ́ọ̀dù ẹ̀gbọ́n kí ni ìwọ̀n àrò iná ló máa jọ lójú ẹ nígbà tí ò yé kí ni wọ́n kọ kò lè yé àwọn yìí ní gbogbo jágajàka tó kọ kalẹ̀ yìí àfikẹ́ nìkan máa ṣe mathematical induction kó máa ṣe calculation kó máa ṣe gbogbo ẹ̀ sójú bọ́ọ̀dù kó ọmọ secondary school ss3 kó wá rí mathematical induction tó kò ní wò pé kí làwọn lè kọ níjọ́ kan àwa ní school àwa ní school ní university wọ́n wá kọ́ wa níṣẹ́ physics kan mi lè gbàgbé physics yẹn wọ́n fún wa ní handout ẹ̀ á sì ṣe exam ẹ̀ gbogbo tí wọ́n kọ sínú handout yẹn báyìí ṣe ló dàbí lárúbáwá physics sì ni fọ́múlà oríṣiríṣi ní tí wọ́n sì fẹ́ ṣàlàyé náà ni pé o gbọ́dọ̀ lè proof fọ́múlà yìí fọ́múlà ẹ̀ ọ̀kan náà ni o wàá lè proof ẹ̀ ewé mẹ́fà sì tán lórí ẹ̀ wọ́n wá kọ gbogbo ẹ̀ lọ ó wá dàbí lárúbáwá a sì gbọ́dọ̀ gbé sórí afáàrù náà ni o garbage in garbage out ìtí yóò bá mọ̀ bí idán ní máa rí lójú èèyàn nígbà tí mò ń kọ́ àwọn èèyàn kan ní Romley ní ìjẹta àbí jẹrin nígbà wá ṣe ká ṣe tán ẹnìkan wá kọ́mẹ̀ntì nínú gúrùpù àwọn náà ń wo program yìí online wọ́n ní this is indeed a matter of calculation wọ́n process nínú gúrùpù nígbà tẹ́ni ẹ wá rí gbogbo bá ṣe fọ́ sí wẹ́wẹ́ tán tá a fọ́ sí wẹ́wẹ́ wọ́n wá kọ́mẹ̀ntì wípé surely it's about calculation concentration of mind and patience one will get there ẹnìyàn wá comment pé surely it's about calculation nígbà tó wà á kọ báwo ló ti mọ̀ pé calculation là ń ṣe ìmọ̀ tí yóò bá mọ̀ tó máa ń sọ̀rọ̀ ń pa ẹni torí pé ó ti jẹ́ pé yẹ̀pẹ̀ ni wọ́n gbé síwájú ó ti ròyìn pé àǹjọ̀nú ló ń yọ sí wọn nínú iyẹ̀pẹ̀ ó mọ̀ yí pé wọ́n ń ṣe calculation ń bẹ̀ ni. ìtàn ànábì wa Idris ó tún gùn wọ́n tún wá sọ fún wa pé wà awwal man nazara fi ilmi tibbi àkọ́kọ́ ẹni tó kọ́kọ́ sọ̀rọ̀ ìmọ̀ ìwòsàn medicine ìmọ̀ ìṣègùn láyé wọn ní ànábì Idrisa ni pé yíò náà ní súnà ànábì Idrisa nípa súnà ànábì yẹn ni súnà ní man kana qablana pé ilmu tibbi náà pé nílànà ànábì Idrisa kákúkú fagilé kámásógùn mọ́ ànábì Idrisa làkọ́kọ́ tó kọ́kọ́ lo ewé àtegbò tó kọ́kọ́ ṣàlàyé bára yóò ti máa tọ́jú aláìsàn ànábì Idrisa ni wàhálà falẹ̀ àálì zamani ìkọ̀sọ̀ ìdámàwùzúnà fil àṣìyá al-ardiyya ó tún wá àwọn orin oríṣiríṣi ọlọ́kan òjọ̀kan lóhun tó fi ń ṣàlàyé ọ̀rọ̀ ayé àti ọ̀rọ̀ ọ̀run fún aráyé
waqalu wọ́n ti sọ yí pé innahu awwala man anzara bi tufan ẹ̀kún omi tó ṣẹlẹ̀ ńgbà ayé Nóà. A ṣe máa sọ̀rọ̀ ẹ̀kún omi yẹn o. Ẹ pàdé wa lọ́jọ́ Wednesday tí ń bọ̀ inshallah. Ọ̀rọ̀ ẹ̀kún omi ìgbà ayé Nóà. Ṣé gbogbo ayé lọ́lọ́run fi omi yẹn parẹ́? Àbí ó ní ìlú? Ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀ lọ́jọ́ Wednesday lálẹ́ láago 7. Wọ́n lá Ànábì Idris alẹ́ni tó kọ́kọ́ kéde fún aráyé pé ẹ̀kún omi yóò padà ṣẹlẹ̀ o. Ó ti rí. Ṣé ẹ mọ̀ pọ́nà Idris jìn sí Nóà? Nóà ò bá Idris láyé o. Àmọ́ Idris ti sọ wípé yóò ṣẹlẹ̀ nínú àsọtẹ́lẹ̀ rẹ̀. Ó ti sọ. Wọ́n ní fakafa dhahaba al-ilmi. Ànábì Idris wá ń páyà pé àdúrà àwọn ọmọ yìí tí ó láyé lójú yìí, ó ṣeé ṣe kí mọ̀ yìí má survive ẹ̀kún omi tí ó ṣẹlẹ̀ nígbà ayé Nóà. Wọ́n ní fabanal a'rab, ó wá lọ mọ àwọn pírámìdì kan. Wọ́n sọ pé gbogbo pírámìdì, ó lọ kọ́ àwọn pírámìdì kan. Wal Barabiya fi Sa'id Misr al-A'la, sí Upper Egypt, níbẹ̀ ló kọ́ sí. Wa sawwara fiha jami'a as-sina'at wal-alat, ó yà á sára àwọn òkúta ń bẹ̀, oríṣiríṣi àwọn instrument tára yóò máa lò, ó ya àwòrán ẹ̀ kalẹ̀ síbẹ̀. Gbogbo ń tá ń pè ní model, àwọn tó bá wà ní field engineering wọ́n mọ̀ tí ń jẹ́ model machine kọ̀ọ̀kan tára yóò padà máa lò, ó ti yà á kalẹ̀ síbẹ̀, ó submit model ẹ̀ síbẹ̀. Wa rassama fiha sifatil ulumi irsan minhu, ó ṣàlàyé yékéyéké gbogbo ìmọ̀ sáyẹ́ǹsì tí ó láyé lójú, ó ṣàlàyé ẹ̀ síbẹ̀. Wọ́n ní ala ta'lidiya liman ba'da, nítorí pé ó fẹ́ kí ìmọ̀ yẹn survive títí láéláé. Kò fẹ́ kí ìmọ̀ yẹn bá ẹ̀kún omi tí ó padà ṣẹlẹ̀ lọ. Ní Mahmudu Sami Al-Barudi ló fi wá ń kọ́ lórin. Onífàtàrọ́ sam ma'alimal ardi was'al fasa àyìnjí ìbákalì àrọ̀mọ́ni. Fàtàrọ́ sam ma'alimal ardi was'al fasa àyìnjí ìbákalì àrọ̀mọ́ni. Asarun jalla suniwu anna urimi sabanahu min abudayil buniyani. Asarun jalla suniwu anna ilimi sabanahu min abudayil buniyani. Khafa doy'al ulumi inna atatihu bayinatun dallati ala tufani. Khafa doy'al ulumi inna atatihu bayinatun dallati ala tufani. Fabanahu mina sukuri lawati jalabatiha uyunu min asiwani. Fabanahu mina sukuri lawati jalabatiha uyunu min asiwani. Tabaqatun fi jawfiha ajaratun dominatiha la hikmati wa bayani. Tabaqatun fi jawfiha ajaratun dominatiha la hikmati wa bayani. Bakiyat ba'da soniha fakanat asarun natiqan bighairi lisani. Bakiyat ba'da soniha fakanat asarun natiqan bighairi lisani. Sawfa tabula min mubadin ayumuha Zaro ilmi sahibi samani. Sawfa tabula min ba'di wajhuha Zaro ilmi sahibi samani. Innama adil ayatu gururu tanqadi
بشقاء والإرمان إنما هذه الحياة تنقضي بالشقاء والإرمان. Mahmood Sani nínú àwọn tó ti jẹ́ mínísítà ilẹ̀ Egypt rí ni, ó sì jẹ́ àfáà tó kọ àìmọye tírà. Ó wá ń sọ nínú orin kan, ó ní tarasa ma'alim al-abdi was'al, ó ní ilẹ̀ ayé tẹ́rí yìí ó ní àwọn àmì ìmọ̀nà, tá a bá tọpasẹ̀ àwọn àmì ìmọ̀nà náà wá sí ẹ lọ béèrè dáadáa tó bá fẹ́ mọ bí ayé ṣe lajú débi tó lajú délé ní. Nínú àwọn tí ó fún ẹ lé sí ọ̀rọ̀ Al-Haramain pírámìdì Egypt jẹ́ kan bẹ́ẹ̀. Ó ní níbẹ̀ yẹn asarun dẹ́lẹ́sùn ní wù anáwó ìmísà. Ó ní tí yẹn bá wo àwọn pírámìdì dáadáa, tí yẹn bá wo bí wọ́n ṣe ṣe, ìyẹn ò rí wípé Urimisa tá a pè ní Ìdírísà òun náà lẹni tó kọ́ pírámìdì nígbà àkọ́kọ́. Mini Abuja Ibuniyani òun lẹni àkọ́kọ́ tó kọ́kọ́ kọ́ pírámìdì láyé, Urimisa ni. Ó ní níjọ́ náà káfàdọ̀ yà lùmí, ẹ̀rù ń bà kí ìmọ̀ máa padà sọnù nínú ayé ló ń bà á. Iná àtẹ́tíwúbà yìí náà tó dá láti ara tó fáànì nígbà tó tẹ yẹ̀pẹ̀ débi wípé ó rí pé ẹ̀kún omi kan ó padà ṣẹlẹ̀ lọ́dún báyìí. Ẹ̀kún omi náà tá ń pè ní deluge, flood. Ó wá rí wípé tẹ́kùn omi yìí bá lọ ṣẹlẹ̀ ó ṣeé ṣe kó pa àwọn àṣà ìmọ̀ kan run. Ẹ̀rù ń bà yìí fábànàwú mínà sùkúrì làwa ti. Ó padà wá lọ kọ́ pírámìdì tó kọ́ náà, ó lo àwọn òkúta níláńlá láti fi kọ́. Jálàbá ti ha alùyúnù, àwọn èèyàn tó lọ bá wá òkúta yìí alùyúnù ni wọ́n, àwọn ẹ̀ṣà nínú èèyàn, àwọn ni wọ́n lọ kọ́ àwọn òkúta náà wá. Mí ni àsìwáàní nínú àwọn amọ̀ tí wọ́n ti sun níná tó ti le dáadáa ni wọ́n fi ṣe. Tọ̀bàkátùn, àwọn pírámìdì yìí wá rèé, tọ̀bàkátùn layer by layer ni. Metamorphic rock layer by layer ló wà, layer by layer ni wọ́n ṣe. Fi ìjà ó fi ya tí yẹn bá wọnú ẹ̀ ní tó wà nínú rẹ̀ ajára tún àwọn òkúta kan ní tá à ń pè ní tablet dominant allah ikimatin wabayani. Lára àwọn òkúta tablet yìí ló kọ gbogbo àwọn tùrásà àṣẹ̀ǹbáyé àwọn ọ̀dọ̀gbọ́n ìmọ̀ ìjìnlẹ̀, ìmọ̀ tí ó láyé lójú tá à ń pè ní sáyẹ́ǹsì. Ó kọ sára àwọn òkúta náà, ó ṣàlàyé rẹ̀ síbẹ̀, ó wá tọ́jú rẹ̀ síbẹ̀. Bakiyat bada sọ nìyí ya, àwọn òkúta yìí wà ń bẹ̀ lẹ́yìn tẹ́ni tó ti ṣe tó ti kú láìmọye ọdún ó wà ń bẹ̀. Fáka nẹtì àṣàrà nẹtì kọ́ńbìgẹ́ ìrìlísà ni wọ́n padà wá ń sọ̀rọ̀ fún wa. Àwọn òkúta yìí ló padà ń bá wa sọ̀rọ̀, yẹn ni pé ìmọ̀ yìí la padà lọ rí. Bìgẹ́ ìrìlísà kò láwọn àmọ́ ọ̀rọ̀ ní sọ. Sàùpàtẹ́bùlà mímbàdì ní ìwà yìí mu wa, gbogbo àwọn táwọn yìí náà yóò padà tó tán o, yóò padà tán o, kò sí ti níbẹ̀rẹ̀ tí kì í ní òpin. Ìnàmọ̀ àdìyí àyàtò gúrúrún, torí pé ayé taari ẹ̀tàn jẹ́ ní táǹkọ̀ di bíṣàkọ́ ìwà ìdìmọ́ni níjọ́kanjọ́ kan yóò padà wá sópin. Afáyọ̀ wa kọ́ bẹ̀ sínú tírà rẹ̀. Ó fi ń dẹ̀rí sí ìtàn tá à ń sọ fún wa látẹ̀ẹ̀kan nípa Ànábì wa Ìdírísà. Níbo wá ní tábìlẹ̀tì tí wọ́n wá wí yìí, níbo láti bá ọ̀rọ̀ ọjọ́ mi lélẹ́yìn. Ọ̀rọ̀ ọjọ́ mi ni. Wàkánà Idris, Ànábì wa Ìdírísà nínú tírà mi, wọ́n ní kánà kẹsíra rìyádọ̀, wọ́n ló máa ń ṣe ẹsáìsì púpọ̀. Tírà mi tún ló sọ yìí o. Wọ́n ní ó pọ̀ ní rìyádọ̀ kí èèyàn máa ṣe ẹsáìsì. Wà sí yá, a sì máa jáde lọ́nàjú gẹ́gẹ́ bí ìṣesí àwọn ìbú. Wàjá àwùjọ àtàyà omi Jibril wà wà fi síyá àti yálàṣà àti ilébà rẹ̀ mẹ́lì. Wọ́n ló wá níbi etí omi òkun lọ́jọ́ kan ni ẹnìkan wá gbé àwọ̀ ọkùnrin wá bá bí èèyàn báyìí. Àmọ́ Jibrilu ni, Màláíkà Jibril, ó wá níwà èèyàn. Fàjàlásà máa wù, wọ́n ló wá jókòó tì. Wàkálàmàwù, ó wá bá a sọ̀rọ̀. Wọ́n jọ ń sọ̀rọ̀, wàstánà sàbíkì. Idris alayhi salam, wọ́n jọ ń sọ̀rọ̀, wọ́n jọ ń najú. Faqala lahu Jibril, ni Màláíkà tó gbé àwọ̀ èèyàn wáyé wá ń sọ fún wípé anta ismuka Idris. Ìwọ ń tiẹ̀, ṣó mọ̀ pé Idrisa ló kọ rẹ̀.
qala na'am ó ní bẹ́ẹ̀ ni Ìdírísà ni qala wa man qissatuka kadha wa kadha ó wá sọ fún pé ebi wọ́n ní ó ṣe báyìí níjọba ọ̀rọ̀ ẹ̀rí báyìí níjọba ó lọ bí báyìí níjọba ó wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ayé rẹ̀ fún qala na'am ó ní bẹ́ẹ̀ ni ǹtẹ́ ń wí yìí bẹ́ẹ̀ lórí qala ó wá ń bi léèrè ó tún wá sọ fún pé wa anta nabiyyun wa tafa nubuwwataka khifatan min qawmika ó ní ànábì Ọlọ́run ni ẹ́ ó sì ń fi ìjẹ́ ànábì rẹ̀ ó fi ń pamọ́ fún àwọn èèyàn rẹ̀ ó ní náà bẹ́ẹ̀ ni òun fi ń pamọ́ wa ta'ajjaba Idris ghayata ta'ajjubi wa qala min ayna arafta hadha ya akhi Idris á bẹ̀rẹ̀ sí ní ṣe mọ̀ ìyàlẹ́nu wá dé bá báwo ni wọ́n ṣe mọ gbogbo eléyìí nípa rí tó sì ń sọ faqala lahu Jibril min ilmin Jibril wá dá lọ́wọ́ ní ìmọ̀ ló débẹ̀ kò sẹ́ni tí ó sì lè mọ̀ as'aluka billahi illa ma 'allamtani hadha mo tọ́lọ́wọ́ bá bẹ̀ ọ́ kọ́ mi ní rúmọ̀ yìí èmi náà fẹ́ mọ̀ faqala lahu Jibril ó bá wọn karama Jibril wá dá lọ́wọ́ ó ní tó the pleasure is mine fa in aradta dhalika ijtami ma'i fi kulli yawmin fi hadha al-makani wa sa'iduka iyyahu ó ní tó bá fẹ́ mọ̀ ìmọ̀ yìí ó máa wá bá mi ní bíró dojúmọ́ láàyè yìí kan náà àjọ máa pàdé ń bí súnmọ́ ṣọ̀ráfà wọ́n Ìdírísù kan tá a là kọ̀kọ́ lè bùkún ìdí àlékà wọ́n wá pínyà kálukú lọ falamma kana min al-gadi ìgbà ó dijọ́ kejì ata Ìdírísù alayhi salam dhalika al-makani Ìdírísà wá dé sáàyè náà fawajada Jibril waqifan yusalli ó wá rí arákùnrin náà ó bá ti ń kírun lọ́wọ́ lòun náà bá ya bọ́ sí ẹgbẹ́ rẹ̀ wọ́n jọ kírun náà tán summa jalasa ńgbà wá kírun tán wọ́n á jókòó wa shara Jibril yu'allimu Idrisa alayhi salam ilma ramli ni Jibril wá kẹnu bọ̀rọ̀ ló wá bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé ìmọ̀ yìí ìmọ̀ bí wọ́n ti tẹ̀ yẹ̀pẹ̀ yìí ó ṣàlàyé rẹ̀ fún Idris wa taraddada alayhi ayyaman lẹ́yìn ọjọ́ yẹn ó tún padà tún wá ata alima annahu qad kammala al-ilma títí tó fi rí wípé ó ti mọ ìmọ̀ yìí dáadáa tòun ti kọ́ ó ti mọ̀ faqala lahu ó wá sọ fún Idrisa ó ní al-an qad ittaqanta hadha al-ilma ya Idris faqat ala Jibril fi adi isa alwa fi samai aw fil ardi ó wá ní nígbà tó ti wá mọ ìmọ̀ yìí tó ti dá ọ lójú tó ti mọ̀ dáadáa tẹ́yẹpẹ̀ kó wádìí pé ẹni màláíkà tí ń jẹ́ Jibril níbo ló wà lásìkò tá a wà yìí sánmà ló wà ní àbí ayé ó yá ṣe calculation rẹ̀ fàkàtọ̀ Idris alayhi salam wà nazara fil kati ní Idris bá bẹ̀rẹ̀ ló bá tẹ ìpẹ́ rẹ̀ ló wá sọ wípé wúwà fi adi isa fil ardi ó ní lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí o màláíkà tí ń jẹ́ Jibril orí ilẹ̀ ayé ìlú wa faqala Jibril ọkùnrin Jibrilu yìí tí ń bẹ̀lẹ́gbẹ̀ rẹ̀ tó wọn mọ̀ pé Jibrilu yìí ní wọ́n sọ fún pé ń sórí fi ayé ìkìlìm kọ́ńtínẹ̀tì wo ló wà lọ́wọ́lọ́wọ́ báyìí ṣe calculation kó wádìí fanazọ́rọ̀ bílẹ́kàtì faqala fi ìkìlìm náà ló bá tún ṣe calculation rẹ̀ ló bá ní inú kọ́ńtínẹ̀tì wà yìí gangan ní bẹ qala ń sórí fi ayé ìbùlídánì wúwà ìlú wo gangan ló wà nínú kọ́ńtínẹ̀tì yìí fanazọ́rọ̀ ló bá tún ṣe calculation rẹ̀ faqala fi baladi náà àdì ó ní ìlú ìlúwà yìí gangan ló wà inú ìlúwà yìí gangan ló wà faqala unzur fi ayi qatri min al-aqtari fanazara faqala fi qatri na hadha alladhi nanu fi country wo ni region wo ni ló bá wò ó ní region wa yìí gangan ní bẹ ló bá gbójú wòkè báyìí nazara ila Jibril ló bá wo Jibrila ó ní in yakun Jibrilu adam fa huwa anta ó ní tí màláíkà Jibrilu tó àì pé èèyàn ni ìwọ gangan ni pẹ̀lú tí wọ́n wò mí ìwọ ni tó àì pé èèyàn bá ní faqala naam ana Jibrilu náà wá dá lóhùn ní bẹ́ẹ̀ ni èmi ni Jibril wal-an nísìn qad ittaqanta hadha al-ilma ó ti gbọ́ ìmọ̀ yíyé dáadáa ó ti perfect takallam bi ima al-maliki lọ́ọ́ bá ọba tí ń jẹ́ tọ̀mùtọ́mù wọ́n pe ọba kan nígbà náà ní tọ̀mùtọ́mù ó ní kó lọ bá ọba náà wà kọ́ọ̀mì yìí àti àwọn èèyàn rẹ̀ aráàlú rẹ̀ kó lọ jíṣẹ́ fọba náà ọba yìí á padà sọ̀rọ̀ rẹ̀ wàkọ́dísọ́ yẹra tí nùwú wàtúkà wàtọ́lábàwù fàlàmì ẹ̀jídìwù fàtà àjàbà min dhalika ó ní ìjẹ́ ànábì rẹ̀ ti wá bẹ̀rẹ̀ báyìí
lọ polongo ni ò bá rí Jibril mọ́ ló bá wá tì súnmọ́ àtàkọ́ òmẹ̀wù ó wá padà Idrisa wá lọ sáàrin àwọn èèyàn rẹ̀ wà ìtàmá àbí akábìrì wà kọ́ lẹ́la ó wá pẹ́